àparí inú. àparí inú. àkọlé tó wà lórí 12 tí í ṣe orí tó kẹ́yìn nínú ìwé aládùn ní àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Kọ́lá Òní. ẹ ṣàrántí ibi tá a ti bẹ̀rẹ̀, ẹ rántí ibi tá a bá dé. ẹṣin kì í kọ eré àsárelé, ṣùgbọ́n ẹ má gbàgbé láti subscribe tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ràn èdè àtàṣà Yorùbá, tó bá jẹ́ pé lóòótọ́ lẹ mọ rírì nǹkan tí Àkàndá ń ṣe. bẹ́ẹ̀ tí ẹ fẹ́ràn mi gangan, tẹ́ bá fẹ́ràn nǹkan tí mò ń ṣe, ó yẹ kó ní ọ̀nà kan tẹ́ gbà láti máa jẹ́ olùrànlọ́wọ́. gbogbo nǹkan kọ́ lówó, kóríyá ó ṣe pàtàkì pọ̀. tẹ́ bá ti subscribe ẹ ti ṣe kóríyá nù. eléyìí náà ni yóò mú mi léegun lé láti tún máa tẹ̀ síwájú sí ní gbogbo ìgbà. gbogbo nǹkan kọ́ lówó, Yorùbá lówó fún ni ò tí èèyàn. àwọn ibì kan wà téèyàn kì í ti náwó tó jára lèèyàn máa ń ná. ó ẹ̀sẹ̀ ń wo channel rí for the first time, click lórí subscribe button. kò ná ọ ní nǹkan kan, kò dín nǹkan kan kù lára rẹ, láti jọ gbádùn ara wa dáadáa sí ni, àti fáǹfààní àwọn tí ò tí ì mọ ìkànnì yìí kí wọ́n lè mọ ìkànnì yìí. kémi náà kí n dórí ìkànnì, kí inú mi ó dùn, kọ́kàn mi ó balẹ̀ pé tó èmi nìkan kọ́ ni mo ń bára mi sọ̀rọ̀. torí pé akọrin ìlélégbè bí ẹni tí ń jó àsán kan ìlú ni Àkàndá Ọ̀rọ̀ Awíkonko. mo tún kí n káàbọ̀ sí Ẹwà Èdè Yorùbá TV. àparí inú orí 12 òun náà ni a bẹ̀rẹ̀ láì dènà pẹ́nu. ẹni tó ṣàtòfò dandan ni kó wojú òjò. ọmọdé kan ò sì ní bò ìrókò kó má bójú wẹ̀yìn. láìsí mọ̀ wípé òun ti kán róró nírù, òun ti sí gbada lórí èṣù. òun sì mọ̀ pé òun lè pe ọ̀rọ̀ kan fọ́ òun lówè Kọ́lá ronú. nítorí ìdí èyí kò fọwọ́ dẹngbẹrẹ mú ọ̀rọ̀ ọ̀hún. ó mọ̀ ẹ́ lọ́rùn kíákíá ló ti ń lọ ṣọ́ọ̀ṣì kan lẹ́gbẹ̀ẹ́ ilé wọn. bó ṣe ń gbààwẹ̀ ló ń ṣe ìṣọ́ òru, bó ṣe ń fín tùràrí ló ń gba bérébéré, bó ṣe ń waná lé wọn lórí ló ń gbé wọn dè. gbogbo sáàmù ló ti fẹ́rẹ̀ mọ̀ lórí tán. bó bá ń gbàdúrà báyìí àfi bí ìgbà tí àrá bá ń sàn. bó ṣe ń fi ẹsẹ̀ bíbélì gbé àdúrà rẹ̀ lẹ́sẹ̀ ni yóò mọ̀ wọ́n rí sínú, bí ṣe ń wọ́n rí sínú ni yóò mọ̀ jẹsẹ̀ mọ́lẹ̀, tí yóò mọ̀ tàka, tí yóò mọ̀ pàtẹ́wọ́ lódì. gbogbo ilé pátá àti aládùúgbò nílẹ̀ sì máa ń jí sílẹ̀ nọ́bà tí ń fàdúrà jagun lọ́wọ́. àtọ̀sán àtòru igi tó gbakọ kì í sùn. ta ni ọ́? ìwọ òkè níwájú Serubábẹ́l. bíbélì ní ìwọ tí ń gbénú wájú àwọn tí ń gbénú ayé lọ. kò sí agbára láyé àti lọ́run tó ju agbára rẹ lọ. ìwọ ló ní gbogbo agbára ní ìkáwọ́. Holy Ghost fire, Ọlọ́run Elijah, finá dáhùn bọ́ọ̀lù wọn. yes, ebekebe tó wù kí wọ́n lè wà, nínú igi, nínú omi, nínú afẹ́fẹ́, nínú ihò ilẹ̀. ìwọ ní àyà yóò pa àwọn àlejò, wọ́n sì fi ìbẹ̀rù jáde níbi kọ́lọ́fín wọn. mo ké pè ọ́ bó ṣe wó di Jẹ́ríkò. afàpótí rọrí kì í gbádùn oorun. kọ́ńfọ́ náà mọ̀ wípé òun ti pé ṣoṣo, dandan sì ní kóun orí ṣoṣo. ó mọ̀ pé òun ti gbómi ìjà kaná, òun á sì rẹ́ni bóun bá wò. ọkàn rẹ̀ omi. ó mọ̀ pé lákọ ló ń wà bí ìbọn. bó ṣe ń pe ọkọ níjà ló ń fìyàwó níràn. pa wọ́n pọ̀ ni, àtàwọ̀ àtọ̀gbẹ̀rì pa wọ́n pọ̀. ó ń fi yé wọn pé ata òjò lẹ́kẹ́ tí lọ tí fi ń sọkò ojú. abẹ́rẹ́ òwúlẹ̀ gùn gbọ̀ọ̀rọ̀ tó fi ń ṣàtọ́kùn fókùn. igba ìsinsin kì í dènà dọ̀wọ̀. ọ̀pá kan ṣoṣo péré ni Gàmbàrí fi dàgbà màlúù. bá díẹ̀ sógún sọgbọ̀n àgò ní òde. gbogbo bí láìsí bá ṣe ń gbàdúrà, ìrìn ni kọ́ńfọ́ máa ń rìn bí ẹni tí olóde ń yọ lẹ́nu. ìgbà mìíràn yóò pariwo lé láìsí lórí. ó wá jẹ́lé ó sùn. wòlíì Jeremáyà, Ọlọ́run máa jọ yín. kólékólé, ìgbàgbọ́ ẹ̀gbẹ́ kókókó bí ojú ẹja. ìgbàgbọ́ alákatakítì, afọ̀sán gbẹ̀sìn tí sọ pé ta láàárọ̀ báwo. òfin ràn kúkú ni kọ́ńfọ́. òfin ràn ọ̀kọ̀jà tí ń lọ sólórí mi. fèyí náà ò gbé ọwọ́ rẹ̀ lágbọ̀n, kò fìjà fọ́lọ́njà kó fọwọ́ lẹ́ràn. onílé ní lọ́wọ́, àlejò dì sẹ́rù. irú ìró ń borùn, irú aṣọ oko ní tilé. ọ̀kan ò gbé kan aṣọ ilé aláró. fèyí máa sí jẹni kò mọ́ ronú rẹ̀ yàn.
kò mà yírìn kéde bíi tí yóò mà yírìn padà. Ìfun kan ṣoṣo ló ní bíi tẹjọ. Nbi tó bá ń lọ ní kọjú sí, kò mọ bá a ṣe fẹ̀jẹ̀ ẹnu tutọ́ funfun ìta, kò mọ bá a ṣe bẹ̀rẹ̀ tínú ẹni lóṣòó, kì í ṣe fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ wò ó. Èmi ò sọ pé kó o sún o, déédéé ni mo ní kó o dìde. Gbèdì ló wá gbé ọ nídìí, àmúwá Ọlọ́run sì kọ́ o, àfọwọ́fàrin. Ọkọ wọn lóde tó báyìí ló ń ta tiẹ̀ ní 2 kọ́bọ̀. Ó sì lè máa fapá jánu kiri o. Kó máa kan rí mọ́lẹ̀ pé wọ́n gbà ọ́ lọ́kọ, a jẹ́ pé ṣe ló ponú. Mo fẹ́ kó o lọ mọ̀ wípé ṣe ló bẹ́fọ̀n lábàtà tó yọ̀ bẹ́ẹ̀ tí o, tó o ṣe bómi ló mu kú o. Èmi ò sì rí ọ bá wí, Jésù ń gbọ́. Ta la rí bá wí bí ò sẹ́ni tó fọmọ fọ́kọ lóru. Láìsí ló ta rẹ̀ lọ́pọ̀. Òun ló fi rẹ̀ wọ́lẹ̀ ẹgbẹ́ ń bígbó tàbí àjùmọ̀gbélépọ̀. Ọkùnrin ò mà lójú o. Àbí wọ̀ òun dà, mo wá ẹ nílẹ̀ mi ò rí ẹ. Ṣèṣeré ń dá gọ́ńbú, oníka méjì ń wá síbí, ìwọ wọ̀ ń gbẹ́. Gbogbo ilé ń gbóná janjan bí ajere. Ìjà, aṣọ, ẹ̀kẹ́ ẹ̀dẹ, bádìẹ bá bà lókun, arọ ò ní rokùn kò ní ro adìẹ. Ṣẹ́gun pàápàá di ọmọ rí gbá sínú ilé. Ọmọ rí gbá tí kì í rédì í jókòó. Bó bá rìn, atẹlẹ̀ jẹ́jẹ́ bí ẹni pé yóò lu. Àrí ọjọ́ tí kì í sọ ẹyọ gbólóhùn márùn-ún lọ. Adákẹ́ mọ̀ fọ̀hùn, a ò mọ tẹni tí ń ṣe. Kí lo wí là wí, a kì í sọ pé kí lo lówè. A kì í dákẹ́ wíjọ́, a kì í wòsàn dáràn. Ẹnìkan kì í ríbi lẹ́yìn o. Ó ṣe sà fìyí fẹ́ra kù. Bó ṣe ń sin tọ́ka ló ń bèkèrè. Oorun sísun rẹ̀ wá lé gbàkanjọ̀rin lọ. Àfi bí ẹ̀ta, ó tó bí oṣù mẹ́ta wọ́n gbé e lọ ilé ìwòsàn. Nbi iléeṣẹ́ àwọn Láìsí ní Mọ́kọ́lá, ó ń wá ó ń lọ, ó ń wá ó ń lọ. Ní àsìkò yìí, èkó káká nìkan fọ́ fi ń gbélé ká ọjọ́ 2 lọ́sẹ̀. Ìrìn àrìní bíi tako ajá. Ta ló wá fẹ́ sọ pé ará ọ̀run ọ̀pọ̀n mọ́ rí? Ní àsìkò tí Fèyí fẹ́ bímọ ní gbọ̀ngbà àkọ́kọ́ sọ, ọ̀rùn ò bọ́mọ dínrín ló lòun ọ̀lẹ́ràn. Láìsí sáré, ó sì fún sòròsò. Àwọn dókítà níṣe ni ọmọ ṣàdédé dáàbò ara rẹ̀ nínú ìyá. Wọ́n ní ó ṣe wo, a máa rí bẹ́ẹ̀, àti pé àwọn lè fọwọ́ lásán yí i padà. Ṣùgbọ́n yóò dùn ìyá rẹ̀ díẹ̀ o. Tọkọ-tìyàwó ní kí wọ́n nìṣó ńlẹ̀. Afárádà ìṣẹ́jú mélòó kan ni yóò jẹ. Wọ́n gbé Fèyí wọ yàrá kan lọ. Kò sì pẹ́ tí wọ́n fi ń gbọ́ igbe lákọlákọ. Láìpẹ́ wọ́n tún gbé e dé. Oògùn ti bò ó dàrúdàrú. Ó ń kán sò sílẹ̀. Gbogbo aṣọ́lẹ̀ mọ́ ọn lára. Bó ṣe ń yírí sọ́tún ló ń yírí sósì tó ń jàràpà lórí kẹ̀kẹ́ tí wọ́n fi ń tì í lọ. Láìsí ń kúrò, ó ń ga bó ṣe ń gbàdúrà. Bó ṣe ń jẹnu wúyẹ́wúyẹ́ ló ń ju ẹ̀sẹ́ sófurufú. Bẹ́ẹ̀ ló ń fi orí sọ́tún sósì. Bó bá jẹ́ pé ọmọ ìdè fífọ́ ni, ibà fífọ́. Àwọn nọ́ọ̀sì méjì àti dókítà kan tó tẹ̀lé Fèyí wọ gẹ̀rẹ́gẹ́ jáde. Dókítà ibẹ̀ fọwọ́ gbá Láìsí lẹ́yìn. Níbi tó ti ń gbàdúrà, òun náà sì lajú wà. Mísítà Láwàní, kò séwu mọ́, àti ṣe. Ẹ mà lójó díẹ̀ kẹ. Ẹ sì ti fẹ́ bọkùnrin jẹ́lẹ̀ kan ẹ̀. Èmi náà kọ́ o. Ẹ̀rù ló bà mí. Ẹ̀rù òsì ṣàdédé máa bà mí o. Àwọn ìyá mi ò sòròǹgà, apanimọ́wàágún, olókìkí òru ajẹ̀dù ènìyàn mọ́bì. Àwọn ló ní kí n fò kí n nìṣó o. Wọ́n sì bá mi ń bẹ̀, Jésù ń gbọ́. Dókítà rẹ́rìn dáadáa kó tó dá Láìsí lóhùn. Àwọn ìyá yín kankan kọ́. Bíríìjì làwọn olóyìnbó ń pè é. Kò sì sí ẹni tí ò lè ṣẹlẹ̀ sí. Àwọn ọmọ mi yàn mẹ́rin tì nípa rẹ̀. Gbogbo àwọn tó wà nílé ìwòsàn bú sẹ́rìn gbaragada. Láìsí náà rẹ́rìn músẹ́. Ńgbà tí ó kù ọ̀sẹ̀ kan tí ìrètí wà pé Fèyí yóò bímọ, ọmọ rẹ̀ tún gbé bí ti ṣe dé. Ó tún sùn dábò nínú ìyá rẹ̀. Bẹ́ẹ̀ orí ló yẹ kọ́mọ yìí dàkodò. Ìyẹn ló lè rọ ìyá rẹ̀ lọ́rùn, ló sì lè rọ àwa gan lọ́rùn. Àmọ́ o, iṣẹ́ abẹ mà ni yóò jẹ́ o. Iṣẹ́ abẹ ló sì jẹ́ lóòótọ́. Inú àwẹ̀ ni Láìsí àti Ṣẹ́gun wà fún gbogbo ọjọ́ náà. Kọ̀ǹfọ́ náà wá síbẹ̀. Òun náà ò jẹ kò mu, ó ń tẹ́wọ́ pẹ́ẹ́. Ẹlẹ́dàá mi, má mà jẹ́ kí wọ́n sọ mí ní súná burú o. Elédùà, má mà jẹ́ kí wọ́n sọ mí ní súná burú o. Bá a bá ń jà bíi ti kákú kọ́ o. Bójú ayé ló ń ṣe ni o, kò sẹ́ni tó yé. Bí o sì mọwọ́ tí ò mẹsẹ̀, kò sẹ́ni tó mọ̀.
Ọlọ́run nìkan ní dájọ́ àfihàn pínran òòṣà òkè ló mojú àmú òkun síkà gbogbo bí Comfort ti ń tara pàrà ti ń tara pòrò ṣe ni lẹ́sì ń mọ lójú ẹni tí ọ̀fẹ́ ni àlọ́ràn wọn ò fi ọ nílùú ò ń dárin tó o bá dárin náà tán ta ni yóò gbé wọ́n ti fèyí wọ yàrá iṣẹ́ abẹ lọ gbogbo nǹkan sì ṣe wẹ́lo àwọn nọ́ọ̀sì kọ̀ọ̀kan wọlé tí wọ́n ń jáde ẹ̀kọ̀ọ̀kan náà sì ni ó pẹ́ díẹ̀ ni wọ́n bá gbọ́ igbe ọmọ tuntun náà lé láìsí kọ́kọ́ fi awẹ́ ìdí kan jókòó ná kó tó tún fò dìde omi la kọ́tẹ̀ ká tó tẹ́ yanrìn ìyàwó la mọ̀ ká tó mọ́mọ́ orí lọ kọ́kọ́ dé kókó odidi wákàtí kan kọjá kí nọ́ọ̀sì kan tó sáré jáde fòkì bí ẹ̀kẹta tán díẹ̀ ló kò kí bàtà gògòrò ẹsẹ̀ rẹ̀ ọ̀yọ́ lulẹ̀ ṣe ni ìbá forí sán tábìlì tó wà lẹ́gbẹ̀ẹ́ ibẹ̀ tí ọ̀rọ̀ ìbádìgbà kan ń dì lọ ṣùgbọ́n nọ́ọ̀sì ro kò ṣubú kíá lọ́wọ́ yàrá kan lọ kò pẹ́ tó fi padà pẹ̀lú ọ̀rá bọ̀m̀bọ̀ kan tí ẹ̀jẹ̀ kún inú rẹ̀ ó sáré padà sí ọ̀dọ̀ Fèyí láìsí fẹ́ bínú bíi gbólóhùn kan àbí méjì ṣùgbọ́n onítọ̀hún ò tilẹ̀ wo ibi tó wà àfọwọ́fọn náà kì í dúró rojọ́ kò pẹ́ tí láìsí fi ń gbóhùn gbàgádà kò pẹ́ tí láìsí fi ń gbóhùn gàdàgbà nínú ilé fẹ́ẹ̀ni woman ti collapse o ẹ jẹ́ ká fá irun orí rẹ̀ ná ó yẹ ká rí ọ̀kan níbẹ̀ ṣe kíá dẹ́n I am losing this woman àìsàn ló ṣe é wò dá lórí tọ́lọ́jọ́ ṣe ogún Fèyí ni wọ́n tì jáde láìsí lọ́gùn tó ọjàn dín mọ́lẹ̀ pọ̀ wọ́n wí bẹ́ẹ̀ o wọ́n ṣe bẹ́ẹ̀ o ó di ọwọ́ mọ́rí bó ṣe ń wò Fèyí nílẹ̀ pọ́ lọ́rú bí wọ́n ṣe sọ pé ó ṣẹlẹ̀ sí ìyá òun náà nìyí o tó ń sin rò ó pé torí pé wọn ò gbé e lọ ilé ìwòsàn lọ́rọ̀ fi yíwọ́ àṣekú ń bẹ nílé ikú ń bẹ lóko ikú wà lẹ́sẹ̀ kòkó ń bẹ lọ́nà jíjìn Comfort gbé ara sánlẹ̀ gbaragada ó ń sunkún bàlà ó ń hó bọ̀lọ̀ mo gborúkọ o Ṣẹ́gun jù wọlé bàràbàrà ó ń wọ̀ tún wò sí ó ń wò yẹlẹyẹlẹ kiri ó ń wò yẹlẹyẹlẹ kiri aṣọ iṣẹ́ ló sì wà lọ́rùn rẹ̀ àlàbọ̀rùn funfun gbàgẹ̀rẹ̀ àti kinní tó fi kọ́rùn orí ẹ̀gbọ́n rẹ̀ níbi tọ́ka kò sí tó ń jẹ yín ẹ̀rù bà ó súnmọ́ ṣé ò sí Fèyí ti kú ó ti kú wọ́n ti gbá o kí wọ́n jẹ ló kú o Comfort ti gbá o ara Ṣẹ́gun ṣẹ́gìrì ọgbọ̀n jìnnìjìnnì ó sáré lọ bá dókítà tó wà lẹ́nu iṣẹ́ nígbà tí ìyẹn náà sì ti rí i pé kì í ṣe òpè ọgbà láàyè wọ́n jọ kùn hùn síra wọn létí Ṣẹ́gun padà wá ó gbìyànjú láti fa láìsí dìde onítàn ṣe tìkọ̀ ó ń rọ́pọ́tọ́ mo ti wádìí bọ̀dá ẹnìkan kan ò pa yín níyàwó ẹ̀jẹ̀ tó ṣòfò lára ẹ̀ lọ́pàá gbọ̀jù àmúwọ́ Ọlọ́run ni kì í dé bá ní ká yẹrí kò sẹ́ni tó pa Fèyí. ògbà ìmọ̀ kan Comfort ló pa òrí bó ṣe jókòó kalẹ̀ bí ẹrú Ọlọ́run òun ló pa mo lè fi gbogbo ìgbésí ayé mi búra. Comfort dìde kàbìkàbì ó ní Ọlọ́run ni yóò di ẹrù tí kì í ṣe ti ẹrù ọ̀hún láìsí ọ̀ràn tó mọ́wọ́ mẹsẹ̀ ó rí ẹni dúnran rẹ̀ mọ́ lágbára Olódùmarè bóyá olórí burúkú ara ẹ kọ́ ló fọwọ́ ara rẹ̀ fàjọgọ̀dì òpònú ayírádà ẹni ibi tí pọnmọ́ rẹ̀ léwẹ̀ àwéwéwé afọ̀fọ̀fọ̀ olòṣì ẹni ọ̀ràn bíi takú tí wọ́n bá ń wá ọ̀gá àwọn ẹni ìyà bí ìgbà tí mọ̀nàmọ́ná kọ yẹ̀rì ni láìsí fò dìde kí Ṣẹ́gun ó tó sọ pé òun ra mú ó ti kan Comfort lára kí olójú ó tó ṣe ẹgbẹ́ láìsí ti táwọ́ sí tábìlì tí nọ́ọ̀sì bá forí lò lẹ́ẹ̀kan ó ti kẹ́ mọ́ lórí Comfort ta wàì ojú rẹ̀ yírìdì ọ̀rọ̀ pọ́jọ́ kíá nọ́ọ̀sì kan sáré sí Comfort ó dúró tì í ó bẹ̀rẹ̀ tí ó ń parí ìdàrídà lójú kan náà àwọn èèyàn bá wọn gbé e sórí ibùsùn kan nítòsí dókítà ń sọ irú abẹ́rẹ́ tí wọ́n ó gún nọ́ọ̀sì kan gún lábẹ́rẹ́ òmíràn ń gbìyànjú láti dá ẹ̀jẹ̀ tó ń dàbí omi ẹ̀rọ látàrí rẹ̀ wọ́n wé níláwà ní bàbà tútù wọ́n gbìyànjú ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ṣe.
wọ́n du ẹ̀mí rẹ̀ wọ́n dùn ún tì. Ṣẹ́gun kọ ha Láìsí ń kùn ọ̀nkàn rí mọ́lẹ̀ wọ́n fapá jánu. Kò sí ẹni tọ́mọ ìgbà tí wọ́n fi tẹlifóònù pé àwọn ọlọ́pàá. Dídé tí wọ́n dé àwọn mẹ́rin ṣe ni wọ́n kó páńpẹ́ sí Láìsí lọ́wọ́ tí wọ́n taari rẹ̀ síwájú. Ńgbà tó fẹ́ mọ lọ́tìkọ̀tìkọ̀ ọ̀kan nínú àwọn ọlọ́pàá gbé kóńdó lé e lógòrò ẹ̀yìn. Ọ̀kan sì fi bàtà kùbìtà rẹ̀ gbá a lójúgun. Láìsí bẹ̀rẹ̀ sí rìn kímọ́kímọ́. Ojú iná lè wùrà ń hurun. Ṣẹ́gun wo àkọ̀yìn sí rẹ̀ ó bú sẹ́kún gbaragada. Níbi tí Ṣẹ́gun ti ń sunkún ló ti ṣàkíyèsí pé wọ́n gbé ọmọ tuntun kan lé òun lọ́wọ́. Ọmọ yín rèé o, Ọlọ́run á bá yín wò ó. Ṣẹ́gun nu ojú nù kó lè ríran dáadáa. Ó wo ọmọ ọwọ́ rẹ̀, ọmọkùnrin làǹtìlanti kan báyìí. Ó sì rí i pé àfi bí ìgbà tí ilẹ̀ ti ṣe họ́ tó pọ̀ sílẹ̀. Ọjọ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀ mọ́mọ́. Àfi kóun ó sì yára ṣe ètò ti alágbàtọ́ kíákíá. Kóun ó sì ṣètò ti lọ́ọ̀yà. Gòdògbẹ́ gógó ti bẹ́. Ọ̀ràn ńlá bẹ̀rẹ̀. Kóun ó lọ wá gbogbo owó tó bá wà nílé kó jọ. Kóun ó mú sọ̀wédowó Láìsí lọ bá ní tẹ̀sán ọlọ́pàá kó fọwọ́ sí i. Owó ni yóò gógó jẹ kò ní jàgbàdo. Gbogbo tó bá ṣe é fàtà nínú ilé kóun ó fà á tà. Wọn gógó ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ẹni tínú rẹ̀ bá le kọ́mọ wulẹ̀ ṣiṣẹ́ mọ́. Torí bọ́ bá ṣe ń fojú ọwọ́ ṣiṣẹ́ ni yóò mọ fẹ̀yìn ọwọ́ dànù. Mọ́tò ambulance kan ń gbó bọ̀ bí ajá nísàlẹ̀. Ó déwájú ilé ìwòsàn gan ó dúró. Ṣẹ́gun mọ̀ pé wọ́n fẹ́ gbé òkú méjèèjì tó wà nílẹ̀ lọ fún àyẹ̀wò nìyẹn. Àwọn mẹ́jọ kan sáré gìràgìrà gòkè lóòótọ́. Wọ́n fa ibùsùn alágbèéká kọ̀ọ̀kan lọ́wọ́ ní mẹ́rin mẹ́rin. Ṣẹ́gun tẹ ojúmọ́ ọ̀kan nínú àwọn òkú méjèèjì tó wà nílẹ̀. Ẹ̀kan náà ló ju ọmọ tó gbé lọ́wọ́ sílẹ̀ pẹ̀tẹ̀ sórí bẹ́ẹ̀dì ẹ̀gbẹ́ rẹ̀. Ó sáré sí òkú Kọ́ńfọ́. Eléyìí ò tí ì kú o. Kọ́ńfọ́ ò tí ì kú o. Àwọn nọ́ọ̀sì méjì sáré dé jànàjànà. Jésù, dókítà sì ṣẹ̀ṣẹ̀ jáde ní ẹ wò ó. Dókítà lèmi náà. Bí ilé ń jábá ìlú kò kí n parí ẹ̀kọ́ mi. Ṣé ní hydrocurtu? A ní. Ṣùgbọ́n òfin ò gba ẹnikẹ́ni láàyè. Ẹnikẹ́ni tí ò tí ì gbàwé àṣẹ láti ẹjọ́ ẹ fún ẹjọ́ ẹ gba ẹ̀mí ẹ̀gbọ́n mi là. Ṣẹ́gbọ́n yín ni ẹ mọ̀ pé ẹ̀gbọ́n mi ni àwọn ọlọ́pàá ti lọ́pọ̀pọ̀n jáde lẹ́ẹ̀kan ni. Ẹ mọ̀ pé ẹjọ́ ikú ni wọ́n ń dá fún apànìyàn. Nọ́ọ̀sì ò jiyàn mọ́. Wọ́n da abẹ́rẹ́ bu Kọ́ńfọ́. Wọ́n sì bẹ̀rẹ̀ sí í fa omi àti ẹ̀jẹ̀ sí i lára. Láìpẹ́ ara rẹ̀ bẹ̀rẹ̀ sí í bọ̀ sípò. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé Kọ́ńfọ́ tí wọ́n gbé Fèyí lọ tán ní Ṣẹ́gun tó ṣètò alágbàtọ́ kó tó wá kẹsẹ̀ bó ti Láìsí. Ọjọ́ karùn-ún ni wọ́n tó gba béèlì rẹ̀. Ńgbà tí wọ́n rí i pé ikú ti yẹ̀ lórí Kọ́ńfọ́, wọ́n kìlọ̀ fún pé kò gbọ́dọ̀ dérègbèrègbè ibi tí Kọ́ńfọ́ wà nílé ìwòsàn. Láìsí jẹ́ wọn níhò. Bóyá bí Ṣẹ́gun bá mọ̀ wípé òun ò mọ Láìsí tó bóun ṣe rò wípé òun mọ̀ ni ọ̀rọ̀ ìbádùn. Láìsí àti Ṣẹ́gun kúrò ní ọ́fíìsì àwọn ọlọ́pàá ní nǹkan bí aago kan ọ̀sán. Wọ́n rìn díẹ̀ ni Láìsí bá ní kí Ṣẹ́gun ó nìṣó nílé. Òun fẹ́ wo ọ̀rẹ́ òun tó wà ní géètì láti béèrè nípa ibi sí àwọn. Ṣẹ́gun gbà sí lẹ́nu ọkọ̀ rí ilé. Aago 4 kọjá ìṣẹ́jú 15 gẹ́rẹ́gẹ́ ni Láìsí sáré wọlé. Ṣẹ́gun wò ó, gbogbo aṣọ rẹ̀ já kìkì ẹ̀jẹ̀. Wíwọlé tó wọlé yàrá rẹ̀ lọ́rọ̀ tààràtà. Ó tilẹ̀kùn mọ́rí pin. Ṣẹ́gun pè é. Láìsí sì dáhùn pé kó má ṣe tiẹ̀ lọ, kò sí wàhálà kankan. Aago 5 ni àwọn ọlọ́pàá tún ya dé. Wọ́n kó ìbọn lọ́wọ́ yáyáyá. Ó ń dà níbo ló wà? Ṣẹ́gun yanu kò lè pàdé. Kí ló dé sà? Kí n la so pàtàkì dẹrin mú ẹni. Ṣèbá sọ pé bàbá ńlẹ̀ ẹlẹ́wọ̀n ní mànú yẹn. Ó ti lọ pa Kọ́ńfọ́ọ̀tì ìyàwó rẹ̀ sí ọsibítù náà. Irin ni wèrè fọ́mọ lórílẹ̀ kan yìí. Bó ń rákòrò yóò ti dọ́run báyìí. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí fìpá tú fọ́ gbogbo ilẹ̀kùn ilé. Ilẹ̀kùn kejì tí wọ́n fi ìpá já báyìí kúgú ni wọ́n kan Láìsí lórí bẹ́ẹ̀dì. Ọlọ́pàá kan kọ́kọ́ ń ṣe gìràgìrà kó tó rí i pé olóró ti gbé nǹkan jẹ. Ó ti kú fínfín. Ara wọn rọ̀ wọ̀. Wọ́n sáré pé dókítà kan wá. Ìyẹn yiri rẹ̀ wò títí. Ó fẹ́ lójú fẹ́ nímú. Irọ́ ẹrú kó ti lọ. Mọ́tò Toyota kérò kan ní Ṣẹ́gun háyà. Wọ́n gbé pósí òkú Láìsí sí ẹ̀yìn. Wọ́n fi pa gbogbo ìjókòó ẹ̀yìn rẹ̀. Ṣẹ́gun jókòó sí iwájú ọkọ̀. Ó gbé ọmọ Láìsí lọ́wọ́. Ó sì gbé
fídà há lẹ́nu. Wọ́n dé gbọ̀ngàn wọ́n yà nílé ẹkún sọ. Gbogbo ilé ló wọ ẹkún mu bíi gàrí. Ṣẹ́gun ò dára dúró rárá. Ó ní kí dẹ́rẹ́bà ó nìṣó ní ọdẹ òmu. Ńgbà tí wọ́n débẹ̀ Ṣẹ́gun béèrè. Ó bẹ̀rẹ̀ sí fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wádìí ẹni tí láìsí sin gbà lọ́dọ̀ rẹ̀ lóko láyọlẹ̀. Lẹ́yìn bíi wákàtí kan àbọ̀ wọ́n rí bàbá ti gbó kùjẹ́kùjẹ́. Ṣùgbọ́n Ṣẹ́gun ṣàlàyé títí tí bàbá fi rántí ọjọ́. Inú rẹ̀ kọ́kọ́ dùn. Ṣùgbọ́n nígbà tó bẹ̀rẹ̀ láìsí tí wọ́n fi òkú rẹ̀ hàn lẹ́yìn ọkọ̀ tí lọ́ọ́ dákú rangbọ̀dán. Wọ́n rọ omi garawa méjì lé bàbá lórí. Bí ó ti fẹ́ mọ́ jí sáyé Ṣẹ́gun bá ní kí ọkọ̀ yíjú padà kó nìṣó ní Ìwó. Bẹ́ẹ̀ kúkú ni ikú mẹ́ja dọ́bẹ̀. Kò nira rárá láti rí ilé àwọn láìsí ní Ìwó. Ṣùgbọ́n Akéwèjẹ ẹ̀gbọ́n láìsí nìkan ló kù láyé. Òun gan ti dàgbà díẹ̀. Ó ń jẹun lọ́wọ́ ni wọ́n gbé òkú àbúrò rẹ̀ dé. Òun náà dákú lọ fámíà. Wọ́n ń sin òkú lọ́wọ́ ní Ṣẹ́gun bá ní kí ọlọ́kọ̀ ó yídà Ìbàdàn yá. Wọ́n dé oríta gbọ̀ngàn lọ́mọ bá bẹ̀rẹ̀ sí ké. Ṣẹ́gun gbóúnjẹ fún un kò gbà. Ṣẹ́gun bá bẹ̀rẹ̀ sí kọrin fún un. Ìṣọ̀lá ń kọ́ o ó wà nílé kí ló jẹ ó jẹ ẹ̀kọ́ ó jẹ̀bà ó tún jẹ̀ràn díndín kí ló tún wá ṣe ló ń ké. Ẹ bá mi sọ fún bọ́mọ bá jẹun yóò tán sísùn ló ń sùn o. Kápárí inú ẹni kọ́ mọ́ bá tòde jẹ́. Bí Ṣẹ́gun ṣe ń kọrin lomi ń dà pòròpòrò lójú ẹ̀. Báyìí la parí ìwé aládùn ni Àparí Inú látọwọ́ Kọ́lá Òní. Mo nígbàgbọ́ pé ẹ jẹ ìgbádùn rẹ̀. Ẹ lè fi kọ́mẹ̀ntì yín sọwọ́ ní comment section. Ẹ̀kọ́ wo la rí kọ́ nínú Àparí Inú? Ṣé ẹ gbádùn rẹ̀? Ńbo ló kù sí? Ẹ jẹ́ á gbọ́ ní comment section. Inú mi ó dùn, ara mi ó yá gágá láti rí kọ́mẹ̀ntì ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé fún ìfaradà, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi, ẹ ṣé fún àkókò yín ní gbogbo ìgbà. Ọlọ́run ní fi wá wọn ra wa. Akandọ́rọ̀ Awíkonko náà lórúkọ tèmi. Láìpẹ́ láì jìnnà á ka ìwé mi ní ẹwà èdè Yorùbá lágbára Ọlọ́run. Láìpẹ́ láì jìnnà ìwé tá a kà wọ́n sọ fún wa. Tí ẹ bá ní nǹkan tí ẹ fẹ́ bá mi sọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá kò ní parun ní ọ̀dọ̀ tèmi. Àjò àṣe o.